Ẹ jẹ́ kí fídíò eléyìí kó dọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n níṣòro pẹ̀lú nǹkan oṣù wọn. Àwọn kan wọn ò tíì wọ menopause ṣùgbọ́n àti rí nǹkan oṣù máa ń dìṣòro fún wọn lọ́pọ̀ ìgbà. Ó ṣeé ṣe kó jẹ́ infection tàbí àwọn nǹkan kan tí wọ́n ti lò. Bàbá Oko Ìlọrin ti wà lórí ètò yìí pẹ̀lú mi. Wọ́n fẹ́ fún àwọn obìnrin ní àwọn àṣírí tí wọ́n máa lò, àwọn egbòogi tàbí àwọn àgbo tí wọ́n lè ṣe fúnra wọn láti fi bọ́ kúrò nínú ìṣòro yẹn. Èyí tí ó tún farapẹ́ náà àtàwọn nǹkan míì tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí náà wà lára tí Bàbá Oko Ìlọrin fẹ́ fún wa lónìí o. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi, ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò. Ẹ káàbọ̀ sórí ètò Bàbá Oko Ìlọrin. Ẹ ṣe àdúrà yín gbà Yorùbá Gidi. Bí ẹ ti ń gbèyàn sáráyé, Ọlọ́run nífẹ̀ẹ́ náà sókun. Àmín. Ìmọ́lẹ̀ Olúwa tó ti wà lára yín kò ní wọ́ọ̀kùn lágbára Ọlọ́run. Ní àṣẹ. Orúkọ tèmi ni Olúwaníṣọlá, tí ó gba ìmọ̀ mi sí Bàbá Oko Ìlọrin, ọba atura, amárale, amárají pépé, ọmọ ọba sọ̀rọ̀ dayọ̀. Ojú tó ń wò mí ọ̀rọ̀ yín ó dayọ̀, etí tó ń gbọ́ mi ọ̀rọ̀ yín ó dayọ̀, ẹ ní dààmú, ẹ ní bọ́ sókun ayé. Mìmí ayé ò ní mì yín, mì ayé ò dẹ̀ ní gbé yín lọ́mọ lọ lágbára Ọlọ́run. Ní pápápá bàbá, lórí ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ní ìṣòro pẹ̀lú ọ̀rọ̀ nǹkan oṣù wọn, já ti bẹ̀rẹ̀. Ẹ ṣe ẹ rí nǹkan tó máa ń fa kóbìnrin kó ní irregular menstrual period, nǹkan oṣù obìnrin tí kò ní wá déédéé, àbí yálà kẹ́lómi má ti wọ menopause, ẹlòmíì tí ò tí wọ 30, tí ò tí wọ 40, 125 tí ó kàn rí nǹkan oṣù ẹ̀ mọ́, àbí yálà tó bá fẹ́ rí tínú ó kàn déédéé máa rún nígbà míì, àbí kí period kàn déédéé lọ tí ó dẹ̀ tí wọ menopause, tí ó ti wọ 50, torí a rò pé láti 50 ni ó ti menopause ti bẹ̀rẹ̀ mọ́ ti sọ, tí ó ti báyìí nísìn, àmọ́ tí ó ti tó báyìí tó wá rí nǹkan oṣù mọ́, a máa fún yín ní nǹkan tó yẹ kó rọ̀ yín lọ́rùn láti rí. Ọ̀gẹ̀dẹ̀ la jòkó tì yìí, òní ẹlẹ́yìn wa yìí, ọ̀gẹ̀dẹ̀ ń yìí tẹ́ rí yẹn, ẹ máa rí pé ìkan ti gbẹ níbẹ̀, yìí tó gbẹ fúnra rẹ̀ kì í ṣe ìtọ́ pé torí tí iná bá jó olóko ńgbà míì náà máa jẹ́ kí ewé ọ̀gẹ̀dẹ̀ gbẹ, yìí tó bá dídì gbẹ fúnra rẹ̀ sórí ọ̀gẹ̀dẹ̀ gbélé yìí ti gbẹ yìí tá a já tá à ń ṣe fáwọn èèyàn lẹ́rí ìbẹ̀rẹ̀ tí wọ́n á ń já bí ìbáyìí mo ti já ẹ̀ tí mo lò fún ẹni tí mo fún níjó ní, á jẹ ewé ọ̀gẹ̀dẹ̀ yìí, a bá ti jẹ ewé ọ̀gẹ̀dẹ̀ ẹ jẹ́ ká fọ̀ ọ́ nù dáadáa, torí pé ibi tí ọ̀gẹ̀dẹ̀ wà ibi tí ìdọ̀tí pọ̀ sí ni, tí nǹkan ẹ̀gbin wà ni. Ó dẹ̀ máa ń sọ fún wa pé nǹkan tá a bá fẹ́ jẹ sí ẹnu wa, a gbọ́dọ̀ máa ṣe afínjú sí, ká máa fọ̀ ọ́ pẹ̀lú omi tó mọ́ dáadáa. Tá a bá ti wá fọ̀ ọ́, tá a bá ti fọ̀ ọ́, ẹ jẹ́ ká wẹ́rù alamọ ẹja kó lé, ká kó sínú pọ́ọ̀tì tá a fi ń gbé nǹkan kaná, ẹ gbé kaná, ẹ sè é fún bíi 30 minutes kó sè dáadáa, ẹ máa mú láàárọ̀ àtàlẹ́, ẹ lè mú bíi gáàsì yẹn, gáàsì 3 láàárọ̀, gáàsì 3 lálẹ́, tẹ́ ẹ bá rí gáàsì tablespoon tá a fi ń jẹun, tablespoon kò yà ẹ́ ń gbé kó ṣe kankan, ẹ lè máa mú 7 spoon láàárọ̀, 7 spoon lálẹ́ tá a bá rí gáàsì, a bá rí gáàsì, gáàsì 3 láàárọ̀, gáàsì 3 lálẹ́ tàbí ìdajì kọ́ọ̀pù gíláàsì yẹn ká máa mú. Tí ẹ bá mú píríọ̀dù tó sísì yẹn, ó yára infection ló sísì ẹ ni, àbí yálà ó ti lo àwọn kankan rí ló dáa dúró, torí ẹlòmíì tẹ́ pé oògùn tó ti lò sẹ́yìn ló sísì ẹ, ẹlòmíì tẹ́ pé àìsàn ara kan ló sísì ẹ, nǹkan òwúrò tó wá wò sísì ẹ tó bá lò pẹ̀lú àṣẹ Ọlọ́run fi àṣẹ sí, gbogbo àwọn tá à ń fún wọn ń lò wọn dúkọ́ rẹ̀ ń ba bẹ́ẹ̀. Ewé ọ̀gẹ̀dẹ̀ gbígbẹ àti ẹ̀rù alamọ nìkan ni yóò sè. Kàn sí. Bó lẹ̀rù alamọ yóò ṣe pọ̀ tó? Ó depend omi tí yẹn bá bù sí yẹn, pé omi ni pé pọ́ọ̀tì ló máa ń determine. Ó bá jẹ́ bí kẹ́tù kékeré ni. Ó bá jẹ́ bí kẹ́tù kékeré ẹ̀rù alamọ kó kàn jẹ́ bí ẹ̀kúnwọ́ báyìí ti dà. Kí ewé yẹn ò kí ń pọ̀ ju ewé yẹn dá, tútù ẹ̀gàn bí ẹsẹ̀ náà dá fún àlàáfíà rẹ̀ yìí. Gbogbo tó wà lára ọ̀gẹ̀dẹ̀ nǹkan tó dá ni, tó bá tún dijọ́ mi à sọ̀rọ̀ nípa omi inú ẹ̀, tó tí ẹ bá bẹ́ orí ọ̀gẹ̀dẹ̀ báyìí, tí ẹ bá pa ní pánsá, ó ní omi tí ó máa sun jáde, ó ní iṣẹ́ tí yẹn náà ń ṣe àásọ yẹn níjọ́ mi. Àmọ́ obìnrin tó bá rí pé ní nǹkan oṣù ẹ kò wá dáadáa, àbí yálà ó kàn déédéé dúró tó dẹ̀ tí wọ menopause, ṣe nǹkan tá a sọ yìí, wọ́ ọ̀gẹ̀dẹ̀ tó ewé ẹ̀ ti gbẹ, já ewé ọ̀gẹ̀dẹ̀ tó wà lára ẹ̀, tó wà lára ẹ̀ ní o, kò wọ́ èyí tó gbẹ lára ẹ̀, fọ́nù kó sínú pọ́ọ̀tù, báyìí kó sínú pọ́ọ̀tù, wá ẹ̀rù alamọ bí ẹ̀kúnwọ́ kó lé lórí, bomi sí ṣe kó máa mú láàárọ̀ àtàlẹ́, kó tó mú fún ọ̀sẹ̀ kan, wọ́n náà dúpẹ́. Ó dà, àwọn èwo lèyí tó tún wà níwájú wa yìí? Eléyìí iṣẹ́ àwọn àgbà lélẹ́yìí, àdán lélẹ́yìí, wọ́n ní ilé kì í rorò kí àdán máa kó mọ́ kí gbọ́ igbó kì í rorò kádàn kó mọ́ gbé bẹ́ẹ̀, kò sí bí igbó ti wẹ́ rorò tó àdán ò gbé bẹ́ẹ̀, àdán là ń pelé. Tá a bá ti wá àdán yìí, iṣẹ́ tẹ́lẹ̀ wà fún iṣẹ́ ìyọnu ni, wọ́n ní ká máa yọnu sí mi àgbà, ká máa yọnu sí mi wọlé, ká máa yọnu sí mi, lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ibi títí ṣiṣẹ́ wọ́n ń bínú sí ni. Nǹkan tó ń ṣe kò ṣe aburú fún èèyàn o, àwọn tí ò bá sí bẹ̀ bá máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì dáa ni. Ọ̀rẹ́ tó ń ṣe dáadáa sí, ọ̀rẹ́ nǹkan ló tó rojú ẹ̀ káàkiri láburú. Ọ̀rẹ́ mi ń bẹ tẹ́lẹ̀ mi gbà sílé pé kó máa gbé ọ̀dọ̀ òun, kó máa ṣe escort lọ́dọ̀ òun, kó máa gbọ́dọ̀ kó náà fi ní agbára láti lè gbálé tiẹ̀, ọ̀rẹ́ ìgan ní ògbógun tì nípa ìyọnu tí ò sí lára ẹ̀ náà dẹ̀ ni. Ẹlòmíì ń bẹ ó dáwó lé nǹkan àṣetì ni, ẹlòmíì ń bẹ wó ra lẹ̀, ilẹ̀ tẹ́lẹ̀ mi ti rà ó ti lé nílẹ̀ 3, gbogbo tí ń ra bá wọn gbà lọ́wọ́ ẹ̀ ni, ìyọnu ni ò sí lọ́wọ́ ẹ̀ lára ẹ̀,
ẹlòmíì ń bẹ ó fẹ́ ra mọ́tò tó fẹ́ ra kò rí lò, ẹlòmíì ra mọ́tò gan kò ló ń jọ́ mọ́tò tí mọ́tò fi bọ́ lọ́wọ́ ẹ̀, ìyọnu ni ò sí. Ẹlòmíì ń bẹ ìyàwó ló fẹ́ kò rí ìyàwó alálùbáríkà fẹ́, àwọn ìyàwó tí ń fẹ́ èdè àìyedè ní ń dàárín wọn rú, ìyọnu ni ò sí lára ẹ̀. Ẹlòmíì ń bẹ kò ní àkójọ lórí ìgbésí ayé ẹ̀, bó ti yẹ kó lákòjọ kò lákòjọ, bó bá ti ń kójọ báyìí ń túká ni. Ẹlòmíì tó bá ń dá àjọ pé àjọ tí mò ń dá yìí owó tí mò ń tọ́jú o nǹkan báyìí mo fẹ́ fi ṣe o, ó bá kù díẹ̀ kó yẹn pé nǹkan míì ni ó bá lọ. Ṣe rí àdán yìí a máa ń lo àdán yìí, tá a bá mú àdán yìí a mú ó kó àwọn nǹkan tó pọ̀ o, òun nìkan kọ́ o, a kàn mú ilé ìwà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o. A máa lò ó pẹ̀lú ṣàòrú, a bá lò ó pẹ̀lú ṣàòrú àti odidi èyí tí wọ́n ń torí bọ inú yẹn ti ń jẹ́ ìjàpá tó jẹ́ ìjàpá òyà á kó sínú agbada, a bá kó sínú agbada ó di jíjó. Tá a bá jó tán á pín sí mẹ́ta, ìdá kan èèyàn máa fomi lò tàbí wọn fẹ́ kọlù, ìdá kan èèyàn pò mọ́ṣẹ, ìdá kẹta èèyàn máa là pẹ̀lú oyin. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ìyọnu tó lágbára ni. A ní àwọn kan tá a ti ṣe kalẹ̀ torí kíní ń ṣòro ṣe, a bá fẹ́ ju amọ́jú ìfún odidi ọjọ́ méjì kó tó parí torí ìjàpá gan fúnra rẹ̀ lásán jíjà gbà pé òye iṣẹ́ ńlá ni. Ó ti wá láwọn tá a tó ṣe kalẹ̀ tó já sí pé a ti ṣe tó yẹ pé gbàǹkọ gbé àwọn ìyọnu ni torí tí wọn bá ti ń lò ó torí ìyọnu lágbà àwúre, ẹni tí ìyọnu bá ń bẹ lára ẹ̀ ní wọn bá ojú rẹ̀ ayé pàdé, gbogbo tó bá lọ yóò máa rí àánú gbà, gbogbo tó bá dẹ̀ ń nàka sí yóò máa bọ́ sí. Ẹlòmíì báyìí ẹni tí ó ṣẹ̀ yóò máa bínú sí, yóò kàn déédéé bí kò mọ̀ pé ìgbà tó fi ìgbẹ́ para kí ló ń ṣe, ibi iṣẹ́ tó ń ṣe onìkan náà ló máa sọ̀rọ̀ ẹ̀ láyọ̀, ó bá iṣẹ́ kan ń bì kan kó tó lọ́dún kan bí iṣẹ́ kan wọ́n ti dá dúró, kò sí nǹkan tó ń fa ìyọnu tó lára ni. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ìyọnu ayé làá máa rí àní rí ìbínú ayé lágbára Ọlọ́run. Bí yẹn ti jẹ́ ni. Ó ṣòkú méjì ń bẹ. Bẹ́ẹ̀ ni ọ̀gá là ń pe léyìí, bíbọ̀ àṣírí là máa fi léyìí ṣe. Wọ́n ní owó olówó lè gúnná aṣọ aláṣọ lọ̀gá gbà, ẹ rí i pé tọ́gà bá wà láàyè ó máa ń change kọ́lọ̀ ni. Bẹ́ẹ̀ tí wọṣọ yìí yóò gba kọ́lọ̀ aṣọ yín, bí mi náà ti wọṣọ white yóò gba kọ́lọ̀ aṣọ tèmi náà. Bẹ́ẹ̀ náà tí ẹ bá ṣe iṣẹ́ yẹn ó wà fún àánú ni àti bíbọ̀ àṣírí là máa ń ṣe. Tá a bá ṣe á parí iṣẹ́ sí i lára torí iṣẹ́ pọ̀ lára tiẹ̀ mo ti sọ. Gbogbo tá à ń sọ yìí nǹkan téèyàn dídì kẹ́kọ̀ọ́ lé lórí nítorí bá àti ẹgbẹ́ àtọ́pá ń jó nǹkan yẹn ẹlòmíì á jó nǹkan yẹn á dérú, ó bá jẹ́rú kò sí nǹkan kan bẹ̀ mọ́ owó èsì lásán ni. Torí gbogbo kan ló ní ẹ̀kọ́ tí ò bá dẹ̀ kọ́ nǹkan kò lè mọ̀, wọ́n bá kàn náà gbé kankan náà wọ́n ń jó, bóun náà ti fẹ́ jó, táìmù lẹ fẹ́ sọ, bóun ló ti fẹ́ jó tó tẹ fẹ́ fi sọ, tó yẹ bá mọ táìmù tó yẹ kẹ́ sọ bá jójú bá ti lọ di eru, ó derú lásán yẹn kò ní ṣiṣẹ́. Ó ní bó ti gbọ́rọ̀ wà, ó dẹ̀ ní bó wa ti lò, ó dẹ̀ níjọ́ tí wàá fi lò dà, mí bẹ̀tẹ̀ pé báyìí lójọ́ mẹ́ta ó di ṣiṣẹ́ tí ó ṣe fún ẹ, kò nílò lọ títí. Eléyìí wà fún pé kí èèyàn máa bá àánú pàdé àti àrísìkì káṣírí yẹn kó máa bò. Ìtìyẹn lórí bá ti parí iṣẹ́ sí i, ó náà tá a ti ṣe kalẹ̀, ẹni bá ti ní ìdè bá ti pè wá tó bá wa sọ̀rọ̀ yóò tó lọ́wọ́. Ìyẹn tó ga nìyẹn. Eléyìí ńkọ́ bó sì làwọn bàbá wọn la wá ṣe ń lò kí ni tó wà fún? Eléyìí wà fún ìṣọ́ra ni. Ẹ̀gún ló yí ara ẹ̀ ká yìí. Ẹ̀gún ló yí ká. Orúkọ ẹ̀ tí jẹ́. Líìlí là ń pe léyìí. Wọ́n á ní líìlí ọmọ Abẹ́òkúta. Tẹ́ bá gbogbo ẹ̀yìn ẹ̀ báyìí egun ni. Wọ́n máa fi ṣe ààbò ni. Egun lélẹ̀ rẹ̀. Ẹ̀gún ni. Ok ẹ̀gún. Ẹ̀gún ni. Bẹ́ẹ̀ ni. Ẹ̀gún ni àbáfọ́ kan yóò gún yẹn lọ́wọ́ ni. Líìlí là ń pè. A máa fi ṣiṣẹ́ ààbò. Torí ilé ayé tá wà ń bẹ̀ yìí, ayé gan-an fúnra rẹ̀ Ọlọ́run fi ààbò sí. Ẹ rí i pé àwọn ìjọba náà ń dáàbò bò wá. Èèyàn náà tún wá bọ̀ dáàbò bá rẹ̀. Ó wà fún pé ààbò Ọlọ́run kó máa bẹ lórí èèyàn, lórí àwọn ọ̀tá, torí ọ̀tá ń bẹ láyé. Ìwọ lọmẹ́ntọ́ dunnú sí, ìwọ lọmẹ́ntọ́ nífẹ̀ẹ́, ọ̀mẹ́ntọ́ nífẹ̀ẹ́. Torí igbá àyà ni ìfẹ́ wà. Igbá àyà dẹ̀ ṣòro orí, inú ṣòro orí kò sẹ́ni tó lè rí ẹnìkan. Bẹ́ẹ̀ni àti ìdìjọ́ pé ń sẹ́ ẹ̀rí nù mi. Èmi náà rí nu yín. Nǹkan tẹ́yìn kan sọ jáde lẹ́ẹ̀kan rí. Torí ẹ̀ ayé burú. Ogun láyé, èèyàn láyé, ayé léèyàn. Èèyàn àbìdíyàn yàn. Ẹ tún wá fún ẹ pé máa lọ ń bọ̀, òun náà ló ti rú ọ̀nà kalẹ̀ fún ẹ tọ́sí mà. Máa lọ sóko ńbẹ ó ti yan oko kalẹ̀. Security lẹ́yìn fi lè ṣe ààbò ni. Tí yẹn bá ti ní lára, wọ́n pè ní back to sender. Aburú tí yẹn bá ti nawọ́ sí ẹ báyìí, times 10 yẹn ní padà sí ìrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ààbò la máa fi ń ṣe lórí èèyàn. Ẹ pọn ní líìlì ọmọ Abẹ́òkúta ni. Ẹ rí i pé bá sọ ẹ̀tọ́ yẹn tẹ́yìn adìẹ bá forí sọ àpáta ní máa parẹ́ ni. Tí ẹ bá fọwọ́ mú ilé ní mo kú mu owó ṣẹ̀jẹ̀ ni. Ẹ bá náwó sí yẹn lọ́wọ́ búburú, bó náwó sọmọ yẹn lọ́wọ́ búburú, nǹkan náà padà sí lórí ni. Ààbò la máa fi ń ṣe. Iṣẹ́ pọ̀ lórí ẹ̀. Àwọn nǹkan tá a kó jọ sí lórí ó lé ní 15 tá a papọ̀ sínú ẹ̀. Bẹ́ẹ̀ ni fún ààbò. Ká bá ti ṣe tán back to sender ni. Gbẹgbẹ́ tó di pé òun bóyá yálà òun làlàkàlà àbí yálà òun jẹun lójú oorun àbó òun rí pé òun mú àmúbọ́ torógbó tí máa ń fa àìlọsíwájú
ọ̀tá náà ni torí ọ̀tá ò fẹ́ ká rẹrù ká sọ̀ orí ẹni ló ń sọ ni tọ́ta bá rí i pé ó ń dáa fún yàn inú ọmọ bí ọ̀tá ni ọ̀tá ń fẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ fún yàn ni pé ká máa rí i pé ọ̀rọ̀ rẹ̀ kò tiẹ̀ mọ́tò tó ń lò kò ló mọ́ ti ta ilé tó kọ́ ti lù ń gbàǹjo kódà kò rásọ kò ló ń jẹjẹ mọ́ àhá inú ọ̀tá ọmọ dùn Ọlọ́run ní jẹ́ kí mọ̀ ọ̀tá ṣẹlẹ̀ ẹ lórí mọ̀ tó ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ mi náà lórí lágbára Ọlọ́run tí ẹ bá ti rí pé òun wá fẹ́ kí mọ̀ ọ̀tá ṣe èèyàn gbọ́dọ̀ múra sára ẹ o torí pé ayé yìí ayé ogun ni ayé dẹ̀ gbẹgẹ́ èèyàn dẹ̀ fẹ́ kárí òrùka sọ àforíyàn àfi kéèyàn múra sí ara ẹ̀ tí ẹ bá ti parí ilé ẹ bá parí iṣẹ́ sí lára tán tí ẹ bá gbé e lura ẹni tá bá ti yí ẹ ṣe abúká tó ṣe fún ìyá ọkọ ṣèbéèrè kí ló bá tẹnìyí mu ṣé mímu ni ṣé fífi wẹ̀ ni ṣé fífi para ni torí ó ní tẹ̀ń kálukú ẹlòmíì bẹ́ẹ̀ tẹ́ pọ́ nǹkan dúdú tiẹ̀ bá láàmú rárá gbogbo tá à ń sọ ilé ìṣe nǹkan dúdú o tá bá ti parí ẹ̀ tán nǹkan tẹ́ bá fi mí ìsẹ̀ lóde nǹkan dúdú ẹlòmíì ọ̀dà sáà bá ní nǹkan dúdú kò ṣe pé ká mú lílì ìdání ó ti di nǹkan dúdú ó wà nù nǹkan tẹ́ bá parí ẹ̀ tán lẹ̀ gbọ́ fi nǹkan dúdú kún mọ́ bóyá wà lọ pò mọ́ ṣe dúdú ẹlòmíì bẹ́ẹ̀ tẹ́ pé òjò ṣe ó dùn tiẹ̀ bá lára mu ẹlòmíì bẹ́ẹ̀ tẹ́ pé omi lásán ni kẹ́ máa fún ẹlòmíì bẹ́ẹ̀ tẹ́ pé bá parí kíní ìtàn gan ẹ ní fún ẹ mọ gbàdúrà sí fún ni yóò dé sípírìtì nǹkan yẹn àwọn àjẹun tó wà ń bẹ á dẹ̀ lọ taari nǹkan tá à ń fẹ́ fún ẹlòmíì ò ní ìkọlù nǹkan kan lẹ́yìn àdúrà torí ẹlẹ́dẹ̀ oníkálukú ó yàtọ̀ orí tí táyé mú wáyé kọ́ ni kẹ́hìndé mú wáyé ìràwọ̀ oníkálukú náà dẹ̀ tún yàtọ̀ tọ̀ síra wọn ẹlòmíì tẹ́ kò mọ irú ìràwọ̀ tó ń lò ẹlòmíì tiẹ̀ pé ìràwọ̀ atẹ́gùn tiẹ̀ ẹlòmíì ìràwọ̀ omi tiẹ̀ ẹlòmíì ìràwọ̀ yẹ̀pẹ̀ tiẹ̀ ẹlòmíì ìràwọ̀ atẹ́gùn tiẹ̀ ìràwọ̀ yẹn wà lóríṣiríṣi tó ẹ pé oníkálukú ń lò tó ẹ pé dẹ̀ ní nǹkan tó bá oníkálukú lára mu ó ní nǹkan tó bá sá oníkálukú lára mu tó gbọ́dọ̀ ṣe àti nǹkan tí ò gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ jẹ àti nǹkan tí ò gbọ́dọ̀ jẹ nǹkan tó gbọ́dọ̀ wọ̀ àti tí ò gbọ́dọ̀ wọ̀ ẹlòmíì kò yẹ kó wọ nǹkan dúdú kò lẹ̀ nímọ̀ ẹlòmíì kò yẹ kó wọ aṣọ pupa kò lẹ̀ nímọ̀ ẹlòmíì nǹkan funfun ló yẹ kó tẹra mọ́jú kò nímọ̀ ẹlòmíì onírú ẹni tó yẹ kó máa bá ṣe ẹlòmíì ìyàwó tó yẹ kó fẹ́ kó mọ̀ bóyá èèyàn pupa ni bóyá èèyàn dúdú ni òun náà làwọn olóyìnbó fi sọ pé ó ní irú ẹni tó yẹ kéèyàn fẹ́ kéèyàn tó yẹ pé tí ẹ bá ti ṣe ìbéèrè yẹn èyí ó mọ nǹkan tí èèyàn ṣe tí ààbò Olúwa tó máa fi wà lórí ẹ bá ti parí iṣẹ́ sí tí ẹ bá ti ń lò gbogbo tán bá ti rí èèyàn láburú báyìí yóò lọ bẹ́ẹ̀ ni ẹ̀yìn back to sender tá à ń sọ. ẹ jábọ́ sí àwọn ewé tí ẹ ti jájọ wọ̀nyí láti fi ṣàlàyé àwọn kan fún wa kí n ṣe ìtàwọn yẹn. ilé báyìí ewé bombomu là ń pelé ewé bombomu là ń pelé ewé làpá là ń pelé làpálàpá pupa làpálàpá fún náà wà ń bẹ. ewé làpá funfun lélẹ̀ ṣẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta yìí bó ti wà yìí àáfọ̀ yóò mọ̀ ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí báyìí làpá pupa ni làpá funfun ni ewé bombomu rè àájà ewé bombomu yìí àáfọ̀ àájà ewé lẹ́nu àwọn àáfọ̀ yóò mọ̀ àá ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ àá ṣe papọ̀ tá a bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta níbi 30 minutes lórí iná ibi iná tó jù dáadáa yóò hó ṣùkùṣùkù àníjẹ́ kó orúpa náà àwa mú díẹ̀ àbá gbùdì wọn bá tá a fẹ́ mu àwọ̀ ọmọ ẹ̀ á mú oyin original àbò oyin ṣíbí kan sí inú kọ́ọ̀pù kan àbò sí oyin jẹ́ bí ìdajì ṣíbí tó yẹn bá jẹ́ original kábò ìdajì ṣíbí sí àárò papọ̀ àmú ó wà fún infection. bẹ́ẹ̀ ni ẹni tó rí pé bóyá yálà ó ní gonorrhea ni ó ní lung infection ni àbí tó ń bá ọmọ rí bí discharge lójú ara wọn àbí inú òkè ń sẹ́tù àbárò òkè ń sẹ́tù ó dáa tó pọ̀. wákàtí ọ̀rọ̀ àti mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ kó máa yọ oyin díẹ̀ sí bẹ́ẹ̀ ni bá fẹ́ mú ni o ó sì mú. a kọ́kọ́ ṣe báyìí náà ibi tó bá fẹ́ mú ni máa fi oyin bíi ṣíbí bí ìdajì ṣíbí sí kó máa ròyìn papọ̀ máa gbé mu ní wọ́ọ̀mù kó máa wọ́ọ̀mù ẹ̀ kó tó mú ló dáa jù. bílẹ̀ bó ti jẹ́ ní bẹ́ẹ̀ ni. ẹ̀rí pa sọ̀rọ̀ ewé ewúro lẹ́ẹ̀kan ewé ewúro náà lélẹ̀ wọ́n sọ pé adùn nígbẹ̀yìn ewúro òní ewé ewúro rè kéèyàn kàn já díẹ̀ níbẹ̀ ewé làálì lélẹ̀ ewé làálì èso ẹ̀ ló wà ń bẹ̀ ọ̀tọ̀ ń tán lò èso ẹ̀ fún ẹ̀ pápọ̀ di méjì báwọn ewé máńgò lélẹ̀ ẹ̀ pápọ̀ báwọn ewé ìfinrin ló kù ń bẹ̀ bó ti wà ara ń ro mí ara ríro ẹni tó máa ń pa ara máa ń rò oríkèéríkèé ara máa ń rò tó ń bá sùn kì í rorun sùn á tó ṣiṣẹ́ ẹ̀jẹ̀ á lọlẹ̀ wọ́ọ́rọ́wọ́ torí tí yẹn bá ti ṣe wàhálà láàárọ̀ tó bá yí táìmù tó yẹ kẹ́jẹ̀ relax tẹ́jẹ̀ ò bá relax máa ń fa ìrorun sùn yẹn bí náà bá ti ṣe wàhálà tó délé bọ̀ yẹ kó wẹ̀ báyìí kó bomi sára nígbà báyìí jẹ́ tó kó bomi sára báyìí kẹ́jẹ̀ ẹ̀rẹ̀ rà sílé àmì tẹ́jẹ̀ ò bá ṣe tẹ́jẹ̀ ìṣiṣẹ́ gbà pé bóyá mọ́tò táìmù yẹn paná mọ́tò tí mọ́tò paná tó ṣàn ṣiṣẹ́ lọ ṣàgbé jìnnà máa gbóná ni àmì tẹ́ báyìí paná mọ́tò èyí jìnnà máa tutù
tẹ́ bá máa débi mọ́tò ní 1 hour sígbà tẹ́ panel ó gbọ́dọ̀ ti tutù dáadáa sí ibẹ̀ ti páàkì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lára wa náà rí ó bá ti jẹun tán lálẹ́ tó bomi sórí tó fẹ́ sùn ara wọn máa lọlẹ̀ díẹ̀ tó bá ní hypertension o tí ẹ bá lò bá àwọn ara ń ro mí ni o orí ń fọ́ mi ni o kódà mi bá fẹ́ ní malaria kùn typhoid máa mú kó lára yóò tọ́ mọ́tọ̀ yóò yà mọ́ gbèyí tẹ̀lé alóògùn torí efinrin tó wà bẹ́ẹ̀ ni ewé mángòrò bẹ́ẹ̀ ni ewé efinrin bẹ́ẹ̀ ṣe ìyọ́lọ́kọ̀ kan ewé làálì àbí làálì bẹ́ẹ̀ ni àti ewé efinrin ewúro bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó dà èyí ó sì lágbè èyí ó gbé mu èyí máa mú ni kò yẹn fi kankan sóhun kọ́ọ̀bù yẹn náà ni tóbi jù bí àwọn gbogbo pọ̀ kò sí nǹkan tó yìnbọn kò ní pọ̀ jù wọ́n tí wọ́n sì náà ni jẹ́ kọ́ yóò hàn tiẹ̀ kọ́ ní oògùn tí ẹ̀ bá ti mú níwọ̀n tí wọ́n sì yóò ṣiṣẹ́ lára tí ẹ̀ bá mú lọ́sẹ̀ kan náà ti rí a máa rí nǹkan tó máa tọ̀ jáde á tún purify ẹ̀jẹ̀ pàápàá torí mọ́ngò tàbí sùn ó máa purify ẹ̀jẹ̀ á tún tún ẹ̀jẹ̀ ṣe ni tó ti yé gbogbo ilé dẹ̀ nínú tó bá ń kún bákan ó máa wé àfọ̀dọ̀tí ara àdẹ̀ tún tún hàn liver ara ṣe bí òun bó ti rí ni. ẹ ṣeun ó dà nítorí àwọn èèyàn tí wọ́n lè má mọ̀ pé ẹ ní oríṣiríṣi àwọn àgbo èyí tẹ̀ ń tà sókè òkun àti káàkiri ilẹ̀ Nàìjíríà ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ kí wọ́n sì mọ nọ́mbà tí wọ́n pè yín sí. a ní àwọn egbòogi lọ́lọ́kan òjọ̀kan tó já sí pé ó ń ṣiṣẹ́ fún àwọn àìsàn ara níléeṣẹ́ bàbá oko Ìlọrin ọba Atura amárale amárají pépé ọmọọba sọ̀rọ̀ dayọ̀ ká gbé látòrí egbòogi amárají pépé herbal mixture amárají pépé yìí ó dáa fún nǹkan ọlọ́mọkùnrin tí kò ṣe dáadáa torí kò lẹ́tọ̀ọ́ kéèyàn wà pẹ̀lú ìyàwó ẹ̀ kó má lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀ èèyàn gbọ́dọ̀ wà pẹ̀lú ìyàwó ẹ̀ kó bá tásìkò tí èèyàn fẹ́ ṣeré ní ọwọ́ alẹ́ kéèyàn lè ṣeré ẹ̀ dáadáa ẹni tó bá rí pé nǹkan ọmọkùnrin ò wá lágbára àbí nǹkan ọmọkùnrin ń kéré sọ́jọ́ orí tí ò tóbi bó ti yẹ ògbógi wà fún tó yẹ pé nǹkan ọmọkùnrin máa fi ṣiṣẹ́ dáadáa ìyẹn lọ́tọ̀ àbí yálà ẹni tó rí pé òun ní ìtọ̀ ṣúgà bóyá yálà ìtọ̀ àpọ̀jù ni ẹlòmíì kílẹ̀ tó mọ́ ó lè tọ̀ bí ẹ̀mẹrin ó lè tọ̀ bí ẹ̀mẹfà kílẹ̀ tó mọ́ àwọn egbògi tó dájú wà fún èyí tó jágùnmọ̀ ẹ̀ wà olómi ẹ̀ wà tẹ́gbà bá ti gbé lura báyìí ẹnu mọ̀ pé ẹgbẹ́ nǹkan lura tó yẹ pé ó wà fún ìtọ̀ ṣúgà ni kò bá jẹ́ pé ó ti pẹ́ ni àbí yálà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àbí yálà ẹ̀yìn ní ìfúnpá gíga tí a mọ̀ sí hypertension diabetes hypertension àti stroke mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n bẹ́ẹ̀ ti máa ń sọ wọ́n ń tẹ̀léra wọn ni tí ẹ̀ bá ti ní kan kó múra kán bà ní kejì ni ó bá yẹ ní kejì kó múra kán bà ní kẹta pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run bójú tó ń wò mí ẹ̀ ní rọlápẹ̀ ní rọlẹ́sẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ dẹ̀ ní di tá ń wọlé torí diabetes náà máa gbọ́ ojúlówó ẹlòmíì tó ẹgbẹ́ ní máa fa ẹgbẹ́ ẹlòmíì rè tó yẹ kó ní jẹ́ kí ojú ẹ̀ kó mọ́lẹ̀ dáadáa mọ́ ẹlòmíì yóò máa wò yẹn kan náà dàbí èèyàn méjì ojú ẹlòmíì máa wò kurukuru àbí kójú ẹlòmíì kó máa kórè yẹn lọ́ọ̀kan kó má da ẹnìyẹn mọ̀ nígbà míì àbí yálẹ̀ níbẹ̀ tó yẹ pé ní ojú ẹlòmíì tó bá jíra ojú ò máa ta dandan nígbà míì ni àbí tójú ó máa kọ́ òyì nígbà míì àbí yálẹ̀ ẹlòmíì tó já sí pé ó bá ní àìsàn diabetes yẹn tó bá ń jẹun yóò máa rù yóò máa gbẹ ni àwọn àkànṣe egbògi ó wà fún tí ta pè ní hypertension náà a ní egbògi fún hypertension àìróorun sùn pé àìróorun sùn ní tiẹ̀ ni àbó tiẹ̀ ń sùn àmọ́ ní ìfúnpá gíga èyí tó máa regulate ìfúnpá ẹ̀ tí ó wà òkè pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ó wà tó já sí pé àpè yẹn ní tó máa jẹ́ pé ẹ̀rọ stroke ni àpè yẹn tó yẹ kó máa mú ìfúnpá ẹ̀ máa mú wá sílẹ̀ àbí yálẹ̀ ló ń bẹ̀ tó yẹ kó ní arúmọléegun àbí làkúègbé àbí lagunlagun rheumatism àbí arthritis tó yẹ pé ní inú egun ó máa ró àtẹlẹsẹ̀ ó máa ró tó já sí pé àtẹlẹsẹ̀ báyìí máa rí pé àtẹlẹsẹ̀ máa dàgbà tẹ́ pẹ́ jẹ́ òde bẹ́ẹ̀ àbí wọn dàgbà tẹ́ pé iṣan ẹsẹ̀ ó ń fà ń so tẹ́lẹ̀ ń bá rìn díẹ̀ báyìí máa rìn yẹ̀kẹ́yẹ̀kẹ́ tẹ̀lé àwọn ọ̀rẹ́ ẹ̀ lẹ́yìn ni ẹlẹ́nu tẹ́ pé ó ní fáàtì púpọ̀ ògùn wà tẹ́ pé máa ń reduce fat tí ẹ̀ bá sanra ọ̀sán jù ọ̀rá àpọ̀jù lára a ní egbògi fún un tó máa reduce fat tí ẹ̀ bá pé òun sanra ju bó ti yẹ lọ tẹ́ pé ó máa jẹ́ kí fat yẹn kó wà normal torí kò dáa kí ọ̀rá náà pọ̀ jù ní ara a ní egbògi tó ń reduce ọ̀rá púpọ̀ ní ara tẹ́ pé èyí tó jágùnmọ̀ ẹ̀ wà tó jólómi ẹ̀ wà powder ẹ̀ wà tẹ́ pé ẹ̀ bá ti lò ó fat ara èèyàn á wà ní ìwọ̀ntúnwọ̀nsì àbẹ́rẹ́ tẹ́ pé ó ní kòkòrò inú ẹ̀jẹ̀ lára tẹ́ pé aró máa yún ẹlòmíì ni aró máa ta ẹlòmíì sáà ìgbà tẹ́lòmíì fa ta rárá ẹlòmíì tẹ́ pé yóò máa fa kòkòrò inú ẹ̀jẹ̀ yẹn ló máa fa ojú ṣíṣú fẹ́lòmíì ó máa fa bíi nárùn fẹ́lòmíì nígbà míì aró máa yún ẹlòmíì ẹlòmíì yóò máa họra yóò máa bó yóò sì máa dùn mọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ó máa ń fà kòkòrò inú ẹ̀jẹ̀ òun náà ní nárùn ọ̀tọ̀ ní nárùn ọ̀tọ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ àmọ́ ó papọ̀ mọ́ ara wọn àbí yálà orí àpẹẹrẹ pé nǹkan rìn lára ẹ̀ àbí nǹkan sọ kúlúkúlú lára ẹ̀ àbí nǹkan kan náà mẹ́lòmíì lọ́nà fún ìgbà tí ó pọ̀ tí ò ní rí pọ̀ ẹlòmíì máa jó oúnjẹ tó yẹ kó jẹ bí tí ń jẹun yìí yóò máa rù yóò máa gbẹ ni àwọn èyí tó bá wù ú jẹ yọjú sí bàbá oko Ìlọrin ọba Atura amárale amárají pépé ọmọọba sọ̀rọ̀ dayọ̀ kọ́rọ̀ rẹ̀ kó dayọ̀ àbí yálà obìnrin ló ti wà nílé ọkọ fún bí ọdún mélòó tó já sí pé kò tí ì finú ṣoyún tí ò tí ì fẹ̀yìn gbọ́mọ pọ̀n a ní tí a pè ní ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò kó yàgàn àbí mọ́lẹ́mọ́ ní teku ẹ̀dá pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀n ní agbára tọ́lọ́run
tí ẹ jẹ àbí yálà ẹlòmíì rí àpẹẹrẹ ọfà ni ọfà wà lóríṣiríṣi èyí ó wo ọfà tó bá wù ú jẹ́ bí yálà látòjú oorun ni àbójú ayé àbí yálà rí pé ibìkan kan déédéé ta ẹ́ àbí ibìkan déédéé ń yún ẹ àbí ibìkan kan déédéé wú ẹlòmíì tẹ́ pé àtẹ́lẹsẹ̀ báyìí ibi òkè ẹsẹ̀ yóò kàn déédéé máa làágùn ńbẹ̀ àbí kó kẹsẹ̀ ẹlòmíì kó wú tó bá fọwọ́ tẹ̀ báyìí yóò jìn wọnú tó ti wọ́n ń pè mí ní ẹ̀jẹ̀ dúdú nígbà míì tí wọ́n lẹ́jẹ̀ dúdú ló wà ńbẹ̀ tó bá wù ú jẹ́ tó bá ti kàn sí ìbàbò kò lọ́rin á ti ṣàwọn egbògi kalẹ̀ tó já sí pé kò síbi tẹ́ ẹ wà tẹ́ bá ní ká fi ṣọwọ́ sí tí ò ní tó yín lọ́wọ́ èyí tó jẹ́ olómi wà èyí tó jẹ́ páúdà wà tá bá ti fi ṣọwọ́ tẹ́ bá ti gbé lura pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà dúpẹ́ fọ́lọ́run tí iná dẹ̀ ní kò ní jẹ́ àṣetì lágbára Ọlọ́run ẹ kàn sí ìbàbò kò lọ́rin ọba atura amárale amárají pípọ̀ ọmọ bá sọ̀rọ̀ dayọ̀ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yín yóò dayọ̀ tèmi náà dayọ̀ lágbára Ọlọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033521299 08033521299 ọ́fíìsì mi wà ní ẹ̀yìn Centenary Hall Aké ibikíbi tí ẹ bá gbà tẹ́ bá dé Abẹ́òkúta ẹ béèrè Centenary Hall ẹ̀yìn Centenary Hall yẹn ní ọ́fíìsì mi bàbá oko lọ́rin ọba atura amárale amárají pépé ẹ̀yìn ọ́fíìsì ẹ̀yìn Centenary Hall ní ọ́fíìsì mi wà ńbẹ̀ bákan náà a tún ní ọ́fíìsì ní Àkúté ibikíbi tí ẹ bá gbà ẹ bá ti dé Òjùdú Bágà ẹ wọ mọ́tò alágbolé Àkúté ẹ wọ mọ́tò alágbolé Àkúté ẹ bọ́lẹ̀ ní Fábólúdé bus stop ẹ bá bọ́lẹ̀ ní Fábólúdé ẹ béèrè number 1 Alhaji Lawal Agbára Àdúrà street Fábólúdé bus stop ní Àkúté àbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08033521299 08033521299 pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba sọ̀rọ̀ dayọ̀ yóò jẹ́ kọ́rọ̀ tí yín dayọ̀ ọ̀rọ̀ tèmi ló dayọ̀ lágbára Ọlọ́run àlàáfíà lálẹ́ fi lùgbà àmín. ẹ ṣeun o oníjùmọ̀ lọ fún tàsìkò yìí o Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wo ìkànnì Yorùbá Gidi TV tó dìgbà kan. Egbògi tó sọ̀rọ̀ nígboro táyé ń gbòógì kí ẹ bóun ni amárají pépé bàbá mi sọ òun ló lè ṣe. Àlàáfíà lèrè Nàìjíríà limited ni wọ́n gbé jáde èyí tún ga jù márùgbó ta kébé wọn náà dánwò ọkọ̀ jábútẹ́ níwájú àyà ẹ̀ lọ́wọ́ tó gbẹlúra lọ́rọ̀ yí padà ó dọkọ̀ gidi táyà mú yangàn ẹ̀yìn dùn ní ronú àwa bìbà inú kúnkún jẹ́ dí ó àdìtàn obìnrin àṣekọ̀ṣù ẹ̀ nírọ̀rùn amárají pépé bàbá mi sọ egbògi ìbílẹ̀ èyí tó yàtọ̀ kò lọ́tí nínú ó rọrùn láti lò àjọ NAFDAC wọn lù ló ń tẹ̀ ojúlówó ní ká má fòyà ó wà káàkiri ilé ìtajà ó fẹ́ jẹ́ lágbàtà bóyá máa bọ̀ Alhaji Lawal Agbára Àdúrà street Àkúté àtúwá ní nọ́mbà 1 Aláké street lẹ́yìn Centenary Hall Akélabẹ́ Òkúta Ògùn state ẹ lè pè wá sórí nọ́mbà yìí o bàbá ọpẹ́ 08033521299. dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. ọpẹ́ ọpẹ́ la mú wá o ọpẹ́ ọpẹ́ la mú wá ọpẹ́ 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 la mú wá àwa dúpẹ́ fọba tó dá wa sí ọpẹ́ ọpẹ́ la mú wá ọpẹ́ 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 ìyìn ọpẹ́ ọpẹ́ ògo ọpẹ́ ọpẹ́ la mú wá o. ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. ọpẹ́ ọpẹ́ la mú wá. olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ òwòrì rẹ̀. ọpẹ́ ọpẹ́ la mú wá. máa kí o máa kí o máa kí o máa kí. January February March Jamaki. April May June máa jó. July August September Atiki. October November December káfíńdò. máa kí o máa kí o máa kí o máa kí. ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì bọ́dún tuntun bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ àní wọn. bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa dádì mami broda sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. eré kìlọ̀ lọ́kadà
fi ń dẹ̀rìn pòṣónú. Tí mo fi ń dẹ̀rìn pòṣónú. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá